A kú dédé wòyí ẹ̀yin èèyàn mi. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lénìí, ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di. Àní sìnkú aya, àní sìnkú ọmọ. Ìwọ̀nba tó kù tọ́dún yóò fi parí, àtèmi àtẹ̀yin àárì tiwa ṣe, àní dẹni àkọlẹ̀ kù. Fáwọn náà ẹ̀yin tẹ́ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi náà ni Dr. Aseje Basiri. Mo mú wá fún wa lénìí, iṣẹ́ àṣírí bíbò ni, àṣírí wa ó bò, àṣírí wa ò ní tú. Ẹni táwọn kan máa ń parọ́ fún wa pé iṣẹ́ kan wà, yóò gbé 2 million wá, láti lo iṣẹ́ yìí yóò gbé 3 million wá. Wọ́n ń tàn wá ni o. Oògùn bẹ tó ń jẹ́ o, àmọ́ má jẹ́ ká wá wàkúwà. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, àwọn bàbá wa máa ń dásà kan, àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, wọ́n ní a máa ń fi ọ̀gbẹ̀rì, a máa ń tara ọ̀gbẹ̀rì lówó. Àwọn náà pè lọ́gbẹ̀rì ẹni tí ò dá kan mọ̀. Wọ́n wá so oògùn owó fún un, wọ́n lóun gbòhun bẹ̀ tó ń jẹ́, bẹ́ẹ̀ ni ó ń bẹ̀. Tí wọ́n ti wá so oògùn yẹn tán, wọ́n wá láwọn yọwọ́ àwọn yọ ẹsẹ̀. Ẹgbẹ̀rún báwọn bá yẹn gọ̀ ni wọn ò gọ̀. Ìwọ tó so oògùn owó tó gbógun wá sọ́dọ̀ wọn, wọ́n ní karambání. Ìwọ ló lọ́nú ayé, ìwà tètè lọ. Àwọn bàbá yóò wá tara ìwọ tó ọ̀gbọ́n, wọ́n tara ẹ̀dọ́ lówó. Nígbà tí wọ́n ti ṣiṣẹ́ fún ẹ tó bá ti dá nǹkan, wọ́n ní tẹ́wọ́ gbowó lọ́wọ́ ẹ̀, wọ́n ní kó máa sẹ́ndì owó sákàǹtì àwọn. Tí wọ́n gbọ́dọ̀ tẹ́wọ́ gbowó, àkáǹtì wọn náà máa sẹ́ndì owó sí látara ti àwọn ti lówó. Ìgbà tí wọ́n fi tọ́dún 5, ìwọ ti lọ́ tiẹ̀ nìyẹn, wọ́n ti kú dànù nìyẹn. Torí tó bá yá, olórí yóò béèrè orí ẹ̀. Ẹni tí wọ́n lórí ẹ̀ náà fi ṣògùn fún ẹ yóò béèrè nǹkan ẹ̀ padà. Bó sì jẹ́ ọkàn ẹ̀ náà ni wọ́n lò, yóò béèrè nǹkan ẹ̀ padà. Ẹ má jẹ́ ká wọn dé di wọ́n bẹ yóò gbé 2 million wá, wọ́n ń tàn wá ni. Iṣẹ́ bíbò àṣírí tí mo fẹ́ sọ̀rọ̀ fún wa lénìí, mo fẹ́ sọ fún wa, tested okay ni, ó confirm, ó dájú o, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Kí la máa wá? Ẹ jẹ́ ká wá ewé àbámọ̀dá. Ewé àbámọ̀dá àti ewé àlúpàyídà tí a mọ̀ sí ewé àpadà. Àbámọ̀dá yẹn ẹyọ kan ni, ewé àpadà ẹyọ kan pẹ̀lú 1000 naira. Ẹ jẹ́ ká lọ, sáti lọ. Ẹ jọ̀ọ́, ẹ máa kọ àwọn nǹkan tí à ń sọ yìí, ẹ máa kọ sílẹ̀. Yóò wúlò fún wa. Tá ò bá lò ó lénìí, yóò wúlò fẹ́lòmíì. Tó ti ẹ jẹ́ ká máa kọ́lẹ̀. Ewé àbámọ̀dá ẹyọ kan, ewé àlúpàyídà tá a mọ̀ sí ewé àpadà ẹyọ kan, àti ahọ́n màálù. Sẹ́yìn bí àṣẹ màálù, ahọ́n ibi àṣẹ yẹn gangan ọ̀la need. Èyí tó pé ni o, kò sí èyí tí wọ́n ti là, wọ́n ti gé lára ẹ̀ o. Ibi àṣẹ yẹn gangan ni ẹ jẹ́ ká rà. Ó ti yé, ká tàbí àṣẹ yẹn fún wa. Ká wá gé sí 16 là gé sí, pẹ̀lú ata àjọsìn, ìyẹn tá a mọ̀ sí ata ṣẹ̀ǹbáyé, 16. Ká wá lọ̀, ká fepo sí, ká fiyọ̀ sí, ká kó sínú ìsasùn àsèjẹ. Tí wọ́n ti wá ṣe báyẹn, tí wọ́n ti ṣe é tó ti jiná, lépo níyọ̀, ká wá lọ sínú yàrá wa. Ká wà ní ìhòòhò ọmọlúàbí bí wọ́n ṣe bí wa, oníkẹ́jẹ́ ká wà. Ká wá ṣàdúrà bíbò àṣírí sí ìwọ Ọlọ́run o. Owó ńláńlá ni wọ́n fi ń ra màálù, ìgbé ńláńlá ni màálù ń ké. Owó ńláńlá ni ká máa fi wá mi, torí àbámọ̀dá kan kì í dá tiẹ̀ kó má ṣẹ. Mo dábọ̀ owó ńlá lénìí. Àlúpàyídà
bá mi pabidà kó sọ́ dire. Owó ńlá ní ká máa fi wá mi káàkiri. Ẹ má gbàgbé àti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ̀. Ẹ má gbàgbé àti subscribe. Tí mo fẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ yín náà nìyẹn. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ̀. Ọlọ́run á jẹ́ ká rí ṣe. Owó ò ní tán lọ́wọ́ wa. Àní nẹ́kan tán ká tó rí kan. Tí bá subscribe ló máa fi rí more fídíò wa. Tí ẹ bá subscribe, ẹ kàn máa rí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Àwọn tí wọ́n subscribe, àǹfààní ń bẹ fún wọn, gbogbo nǹkan tá a bá ń sọ pátápátá náà làwọn máa gbọ́, làwọn máa rí. Ìfẹ́ tẹ́ ní sí wa tẹ́ fi ń wò wá, Ọlọ́run ní pa náà fẹ́ náà. Àní nẹ́kan tán ká tó rí kan. Orúkọ mi náà ni Dr. Azeje Basiri Fun. Ire o.